Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. A kú etí ìgbọ́ wa. A kú ìsinmi ẹ̀ní. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àmín. Nǹkan ń bẹ o. Wọ́n láwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin mẹ́ta yẹn. Wọ́n wá sí ààfin láti wá ojú rere. Torí tí a bá ní ojú rere, mo ń wò pé bóyá ojú rere náà ni. Pẹ̀lú gbogbo ìwà tó ti hù sí Naomi sẹ́yìn. This time around, ṣé o mọ̀ pé àwọn kan wà, wọ́n á ṣe burúkú díẹ̀, wọ́n á ṣe rere díẹ̀. Tí èèyàn bá ti wà láyé tó jẹ́ pé àtẹnujẹ, wọ́n á rí òótọ́ ọ̀rọ̀, wọn ò ní lè sọ. Tí èèyàn bá tó wà láyé tí ò mọ right ẹ̀, wọ́n kàn máa gbá sọ́tùn gbá sósì bí ewé tó wà lódò, bẹ́ẹ̀ tó wà létí odò. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n wà very, 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 very important fún ìlọsíwájú àbúrò wọn kábíyèsí. Kì í ṣe gbogbo ìdílé ló ní lọ́ọ̀kì irú nǹkan tó ní yẹn. Tọ́n dẹ̀ mọ̀ ń pa ìtumọ̀ nǹkan tí wọ́n ní gẹ́gẹ́ bí nǹkan tó wà very important nínú ìgbésí ayé family wọn. Bí kábíyèsí ṣe wà yẹn, àwọn obìnrin mẹ́ta yẹn, àwọn náà yẹ kó dúró digbí, kó dúró gẹ́gẹ́ bí ìyá fún kábíyèsí. Irú ìtàwọn olórí yẹn tó ń ṣe kábíyèsí ṣèkàṣèkà bó ṣe wù wọ́n. Ó kù díẹ̀ káàtò. Ó mà ṣe o. Àánú àwọn people yẹn, mo rí wọn, mo ní, ó mà ga o. Ṣé tí wọ́n bá tẹ̀ máa manipulate kábíyèsí, àwọn obìnrin tí kábíyèsí lọ fi force gbé sáàfin tó wá di àpọ́n mọ́ kábíyèsí lọ́wọ́. Ṣùgbọ́n ṣá o, pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú agbára àánú Ọlọ́run àti oore ọ̀fẹ́ Ọlọ́run, Ọlọ́run máa gbé kábíyèsí níjà o. Torí wọ́n ní màálù tí ò ní rù, Olúwa ló lè ṣinṣin fún. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ ní kábíyèsí tún ṣe padà. Ọlọ́run mú gbogbo ìpalára, gbogbo ohunkóhun tó jẹ́ pé ó dí kábíyèsí lójú, ó mú padà, ó mú kúrò níwájú kábíyèsí tó fi padà lọ mú àyànfẹ́ t'Ọlọ́run dá fún, tó fún láti ọ̀run wá. Ìyẹn Queen Naomi. Wọ́n náà wá sáàfin yẹn, àwọn ẹ̀gbọ́n kábíyèsí mẹ́ta yẹn. Wọ́n ní pé àwọn wá láti wá. Wọ́n ṣẹ̀ realize pé Queen Naomi jẹ́ ìmọ́lẹ̀ ní ààfin. Àtìgbà tí Queen Naomi ti kúrò láàfin ní gbogbo ìgbà tó fi lọ, pé ààfin ò wà the same thing again. Pé gbogbo ẹ̀ wá scatter. Ààfin ti scatter. Kò wà well organized. Pé kò tiẹ̀ wà organized, gbogbo ẹ̀ scatter. Gbogbo nǹkan tó yẹ kó bí nǹkan ṣe yẹ kó rí, kò rí bẹ́ẹ̀. Olúkálùkù kàn ṣe tiẹ̀. Yọ́gọ̀ ṣe tiẹ̀ yágáyágá. Eléyìí á dé apàṣẹ, tọ̀hún á dé apàṣẹ. Gbogbo ogun ti pọ̀ jù. Because wọ́n ní ogun. Ibi tó ogun bá ti wà, tó ti ń fògun ṣe, tó fi ń ṣe competition, ibẹ̀ máa ń dàrú ni. Ó máa ń dàrú. Torí Ọlọ́run ní òun ò fẹ́ bí rúdurùdu. Ọlọ́run wa ò sí níbi rúdurùdu. So àtìgbà tí rúdurùdu yẹn ti wà láàfin, àti onílé àti àlejò gbogbo wọn ń ṣe bó ṣe wù wọ́n. Wọ́n ní àwọn obìnrin yẹn gan pàápàá the way tán fi ń ṣe tiwọn. Ìyẹn lágbára. Àwọn tó yẹ kó dúró gẹ́gẹ́ bí ìyá fún àbúrò wọn. Ó ga jù o. Wọ́n náà realize o. Ọlọ́run kó ṣàánú wa o. Kán mọ̀ pé nǹkan tí wọ́n fi dí àwọn lójú, pé lágbára Ọlọ́run k'Ọlọ́run bá wa mú kúrò nínú ayé wọn, lójú wọn, kójú wọn clear. Kán mọ òtítọ́ yàtọ̀ sí èyí tí ò kí ń ṣe òtítọ́, èyí tó ṣe búburú nínú ẹ̀. K'Ọlọ́run kó jẹ́ kán mọ òtítọ́ yàtọ̀ sí búburú. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ try láti sọ. Wọ́n bá sọ pé wọ́n wá, ìmọ́lẹ̀ yẹ kó wà. Kí ló jẹ́? Naomi, Queen Naomi ìmọ́lẹ̀ ni. Àwọn ṣẹ̀ rí pé ìmọ́lẹ̀ ni. Láìsí Naomi ní ààfin yìí,
pé òkùnkùn láìsí pé òkùnkùn máa wà bákan náà, pé àwọn ò dẹ̀ fẹ́ kí ààfin kó túbọ̀ wà ní bákan náà, pé kó yẹ kí kábíyèsí this year 2025 kí gbogbo jákujàku kó gbé kọ́lọ́run kó bá fi gbogbo jákujàku yẹn kọ́lọ́run kó bá wa rú dànù kó máa bá 2025 lọ. Ní 2026 ìmọ́lẹ̀ gbọ́dọ̀ máa wà ní ààfin. Ṣé rí gbogbo àwọn tó wá ń da ààfin rú, gbogbo àwọn obìnrin tó ń da ààfin rú, wọ́n láwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin ló sọ bẹ́ẹ̀ o, pé kí gbogbo wọn pátápátá kan wábi rá sí, kan bá wábi wọ́ sí, pé kí if possible gbà tí kábíyèsí tó sọ pé òun lé wọn tó ń lọ, pé ṣe ni wọ́n lọ pa wọ́n tì gẹ́gẹ́ bí ayaba. Ayaba máa ń wà ní ààfin, wọ́n lọ dúró sí ibi ayaba, kí kábíyèsí sọ wọ́n di ayaba. Kán lọ dúró gẹ́gẹ́ ayaba, kán má dúró gẹ́gẹ́ bí olórí láàfin mọ́, pé kán jẹ́ ayaba. So àwọn ló yé pẹ̀lú ayaba àti bí olórí mi ò mọ̀, because nígbà kábíyèsí lé wọn ní fáwọn nìkan náà fẹnu ara wọn sọ, ìyẹn àwọn àbúrò kábíyèsí obìnrin, pé kán wọ́ gbogbo wọn kán lọ jẹ́ ayaba, kán wá jẹ́ kí Naomi stand gẹ́gẹ́ bí queen Ilé Ifẹ̀. Pé torí kábíyèsí ò lè ṣe, kò sí bí kábíyèsí ṣe lè ṣe kó má sí queen Naomi lẹ́gbẹ̀ẹ́, ó gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́, pé òun ni òun àti kábíyèsí kan jọ máa sọ àsọyé pọ̀, pé àwọn ṣe realize o, pé kí kábíyèsí kó mú Naomi, kó mú mọ́ra, kó fà á mọ́ra. Báwo ni kábíyèsí ṣe fẹ́ fa Naomi mọ́ra tí ò bá jẹ́ tẹ́yìn ò bá wà conjunction with kábíyèsí? Ó yẹ kí gbogbo yín, ẹ̀yin àti kábíyèsí, àwọn obìnrin yẹn tí mo sọ, kí gbogbo yín kẹ́ wà papọ̀, kí gbogbo yín kẹ́ rẹ́pọ̀ pẹ̀lú kábíyèsí, kẹ́ bá kábíyèsí ṣe oyè ẹ̀ láti lọ síwájú. Kò sí bó ṣe lè jẹ́, ọgbọ́n ọkùnrin yàtọ̀, ọgbọ́n obìnrin yàtọ̀. Ọgbọ́n obìnrin, ọgbọ́n ìyá. Irú bí bàbá wọn ṣe wà láyé tó wà láàyè, oore ọ̀fẹ́ ńlá ni fún wọn. Káwọn náà sọ̀rọ̀, kí bàbá wọn jókòó kó pàṣẹ, káwọn náà tó pàṣẹ, kán máa sọ̀rọ̀, kán máa ṣe bíi ti ìyá fún ẹ̀gbọ́n wọn, kẹ́gbọ́n wọn máa lack any good things. Bẹ̀tì rírọ̀ àwọn obìnrin yẹn, wọ́n á gbàjẹ́ burúkú lọ́wọ́ àwọn olórí. Ọlọ́run má jẹ́ kí àtẹnujẹ kó pa ẹlòmíì. Kí ni nǹkan tí àwọn olórí yẹn fẹ́ fún wọn tó fi ń ṣe bálabàla? Ọdún togun náà ni, bẹ́ẹ̀ tó yẹ káwọn náà kán fara balẹ̀, kán yé jẹjẹkújẹ, k'Ọlọ́run kó lè gbọ́ àdúrà wọn. Kí ló dé? Wọ́n gbé wá látọ̀run ni. Àjẹ́ tó ń níyẹn wọ́n ní lọ́run, ayé náà ti bá. Tó bá dẹ̀ fẹ́ gbà, tó bá fẹ́ ní ọkàn pure heart, tó bá fẹ́ ní ọkàn mímọ́, ayé yìí náà ló máa ti gbà. Ọlọ́run máa dá sí èèyàn lọ́kàn, ṣùgbọ́n búburú o lè choose búburú kó tún sọ pé o fẹ́ choose rere. Ó máa pa kan tì, ló máa mú kan ni. Kí ló dé? Ṣùgbọ́n obìnrin ni yín, obìnrin kọ́ ni ẹni tó ń fún yín níjẹkújẹ tẹ́ ẹ̀ ń jẹ, ẹ̀yin obìnrin, ẹ̀yin àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ̀nyí. Kí ló dé? Kí ló ń jó yín lọ́wọ́ tẹ́ ẹ̀ fi jólẹ̀? Tó jẹ́ pé ẹ kàn fi ìjẹkújẹ fẹ́ fi dá kingdom àbúrò yín rú. Ojú gbà mí tì fún wọn. Ẹ ṣé jàre. Ojú gbà mí tì fún àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin. Kí ló dé? Tẹ́nìkan bá sọ pé òun òṣòròǹgà, yín náà sọ pé ẹ̀yin gan òṣòròǹgà tó ju oṣó lọ. What is all this? Torí ìjẹkújẹ, torí ìjẹ burúkú, ìjẹ tó lè mú yín, tó lè ṣekú pààyàn. Gbogbo ẹ̀ dẹ̀ máa jẹ́ ẹ ti gbàgbé pé ọ̀la wà ń bẹ̀. Kẹ́ di ẹ̀gbọ́n yín lámùrè, bó jẹ́ ṣọ́ọ̀ṣì ni kẹ́ lọ, kẹ́ fi àdúrà kẹ́ fi jagun fún bọ̀dá yín. Ẹ kàn ń ṣe fashion parade kiri, ẹ̀ ń kó owó ẹ̀gbọ́n yín. Owó àbúrò yín náà ní kẹ́ wá máa ná ni. Ẹ dẹ̀ hùwà bíi pé kò sí pé kì í ṣe ilé ayé yìí ni. Odindi tẹ́ bá nífẹ̀ẹ́ àbúrò yín kábíyèsí, tẹ́ bá nífẹ̀ẹ́, ẹ fà á mọ́ra, ẹ fà á mọ́ra, ẹ fi àdúrà ro lágbára. Irọ́ o, ẹ fàdúrà ro lágbára. Ẹ ń wá bí ìgbésí ayé. Nǹkan tó máa tún ẹ̀gbọ́n yín ṣe, tó máa tún ayé ẹ̀gbọ́n yín ṣe, ẹ lé dànù. Ẹ ń fọ́ glory of God létí gbogbo ìgbà.
gbogbo yín nemesis kò sí bó ṣe lè jẹ́ kò sí bó ṣe lè jẹ́ tí aláàárọ̀ bá ní ó máa da tẹ bá ti ń ṣe gbogbo nǹkan tí ò tọ́ báwo dájú alẹ́ fi ṣe fẹ́ da kẹ́ tètè wọ tọwọ́ ọmọ yín baṣọ kẹ́ mú wà rere pọ̀ torí nǹkan tá a gbọ́ nìyẹn pé wọ́n dẹ̀ ti fẹ́ ronú pìwàdà bójú òótọ́ ni bí irọ́ ni ọlọ́run ló yí tẹ bá ronú pìwàdà ó máa pè yín o ó máa gbé ìtẹ̀síwájú ààfin àti àwọn àtàbúrò àti láìfù àbúrò yín síwájú o torí bí láìfù àbúrò yín ṣe rí yẹn ẹ ṣe ìṣàánú ẹ̀gbọ́n yín àbúrò yín ẹ ìṣàánú ẹ̀ rárá torí jẹkújẹ àjẹbánu what is your problem ẹ̀yin obìnrin wọ̀nyí ẹ̀yin èèyàn mi ṣùgbọ́n ní kí n sọ fún wa pé nǹkan tá a gbọ́ ní internet space pé báyìí kó bẹ́ẹ̀ ṣe sọ pé fẹ́ repent yẹn tẹ fẹ́ fa Naomi mọ́ra ẹ túbọ̀ fà á mọ́ra o kí ọlọ́run kó lè yọ́nú sí yín o ẹnikẹ́ni tó bá yọ́nú sí Naomi ọlọ́run á yọ́nú sí o ṣùgbọ́n tó bá fẹ́ gbé pè tó mọ̀ pé òun ayé tòun òun fẹ́ yan ìgbésí ayé burúkú láàyò kò fẹ́ kí tẹ̀síwájú kó bá òun ni kó máa bá Naomi jà agbára Kristi ọlọ́run á fún á ṣe gbogbo yín ní olùfẹ́ ara yín kálẹ̀ o ẹ nífẹ̀ẹ́ Naomi à nífẹ̀ẹ́ nítorí kò sí nǹkan tọ́mọ yẹn ṣe fún yín tógo bá ń jẹ́ tọlọ́run Naomi máa lékè gbogbo àwọn ọ̀tá wọn ní orúkọ Jésù Kristi olúwa wa amen ẹ ṣé ẹ̀yin èèyàn mi mo ní kí n sáré gbé yín lè sí létí kẹ́ bá mi share kẹ́ bá mi like kẹ́ dẹ̀ bá mi subscribe ẹ ṣé gan ẹ ṣé tẹ́tí sí wa tá a bá tún rí ọ̀rọ̀ rere míì tó tún ta létí dáadáa a tún gbé wá sí tìgbọ̀ yín Jésù olúwa wa amen bye.